Bismillahirrahmanirrahim. Alhamdulillah. Wassalatu wassalamu ala rasulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí ẹ̀yin olùgbọ́ mi lápọ̀lé síbi ìjókòó wa Fiqhul Mu'amalat Maliyya. Èyí tí a fẹ́ mẹ́nubà lónìí kí Ọlọ́run kí ó ṣe àlékún àgbọ́yé wa. Òun náà ni ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ ẹni tí ó ń wá iṣẹ́ tí àwọn èèyàn máa béèrè owó lọ́wọ́ ẹ̀ pé mówó wá kó lè bá rí iṣẹ́. Kí ni ìdájọ́ Islam lórí kéèyàn fún àwọn èèyàn lówó láti fi bá wá iṣẹ́ kówó rẹ̀ lè bá tẹ iṣẹ́ tí ó máa rówó ń bẹ̀? Ó gbọ́dọ̀ san owó kan. Ṣé Islam fààyè gbárù eléyìí bí? Olùgbọ́ mi alápọ̀nlé, ọ̀rọ̀ yìí ó pín sí ọ̀nà mẹ́ta. Alákọ̀ọ́kọ́, òun ni kó jẹ́ wípé àwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n máa bá èèyàn wá iṣẹ́ tó jẹ́ pé wọ́n ó ṣiṣẹ́ lóòótọ́. Lámọ̀ ní ó ní ìdí iṣẹ́, wọ́n wá lọ sí àwọn ààyè kọ̀ọ̀kan tí wọ́n ti rò pé bóyá ó lè ní ìdí òṣìṣẹ́ láti máa wádìí lọ́dọ̀ wọn pé ṣé ẹ ní àǹfààní láti gba èèyàn ṣiṣẹ́ bí? Tẹ́kọ̀ ẹni yìí wọ́n wádìí tí wọ́n ti rí àǹfààní ibì kan, wọ́n sì sọ fẹ́ ni pé àmọ́ ní wọ́n sì gbárù ẹni bẹ́ẹ̀ sí ààyè. Káwọn èèyàn gba owó lórí eléyìí kò sí tó burú ń bẹ̀, torí pé ó bá ṣiṣẹ́ láti lè bá rí iṣẹ́ ni. Iṣẹ́ a sì mọ́ṣẹ́ tó ṣe. Ó jókòó lórí nínú yàrá ẹ̀ ní ń pè ní o, láti jẹ́ pé yóò fi máa béèrè ibi tí chance wà láti fi máa ṣiṣẹ́. Tàbí ó dìde ó lọ sáwọn ààyè kọ̀ọ̀kan ni. Eléyìí ò sí tó burú ń bẹ̀ tó jẹ́ pé ẹni bá béèrè owó lórí rẹ̀. Torí pé owó tó béèrè ńkọ́ ó béèrè fún iṣẹ́ tó ṣe fún ni. Eléyìí jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, kó jẹ́ wípé ibi tí èèyàn ti fẹ́ ṣiṣẹ́ gangan ni wọ́n ti béèrè owó. Ẹni tó jẹ́ director àbí ẹnìkan náà àwọn tó jẹ́ òṣìṣẹ́, wọ́n sọ wípé tó bá ti mú owó báyìí wá, ń jẹ́ kó jẹ́ pé wọ́n ló ríṣẹ́ yìí sí. Eléyìí ọmọ ìyá mi, tó jẹ́ wípé ẹni tó fẹ́ ṣiṣẹ́ láàyè, ẹni tí wọ́n fẹ́ gbà ṣiṣẹ́ yìí, tó jẹ́ wípé kọ̀kọ̀ ní fàyè fúnṣẹ́ yìí, wọ́n á ní kó mú owó wá. Ó náà fẹ́ sanwó láti ìbàjẹ́ pé wọ́n lè gbà ṣiṣẹ́ tó ti bí kò ti lẹ́tọ̀ sí ààyè. Irú eléyìí báyìí yóò wọnú tí wọ́n ń pè ní ar-rushwa, owó àbẹ̀tẹ́lẹ̀. Tó jẹ́ pé èèyàn máa san láti lè bá fi kọ́wé lè bá tẹ̀ tí èsì ń tọ́ lẹ́tọ̀ sí, láti bá fi gba nǹkan tí èsì ẹ̀tọ́ rẹ̀. Irú owó báyìí èèwọ̀ ni. Ànábì sallallahu alaihi wasallam ó ṣe léèwọ̀ fún láti máa gba owó yìí. Ó sọ wípé ó ń bẹ nínú ọ̀rọ̀ tí ó wáyé pé la'ana Rasulullahi sallallahu alaihi wasallam ar-rashi wal-murtashi. Ànábì sallallahu alaihi wasallam ó ṣẹ́ bí ìlú ẹni tó jẹ́ wípé ó ń gba owó àbẹ̀tẹ́lẹ̀, ó jẹ́ pé ó máa sanwó fún tí ó lẹ́tọ̀ sí pé ìbá ìkọ́ rẹ̀ ó tẹ̀ tí èsì ẹ̀tọ́ rẹ̀. Ẹ má jẹ́ pé ń san owó báyìí, ó ń san ní àtẹ tí ń gbà, ẹni tí ń gbà ẹni tí ń san, ìjìyà kan náà ní bẹ́ẹ̀ fúru wọn. Ó fi jẹ́ pé èèwọ̀ ni fẹ́ tí ń gbà, èèwọ̀ ni fẹ́ tí ń fún èèyàn. Èèwọ̀ ni kí èèyàn máa fún èèyàn ní owó kó lè bá jẹ́ pé yóò fi gba nǹkan tí ó lẹ́tọ̀ sí, ní tí èsì nǹkan rẹ̀ àbí tí èsì nǹkan tó jẹ́ ẹ̀tọ́ rẹ̀. Èèwọ̀ ni kí èèyàn máa sanwó láti lè bá gba nǹkan yìí, àbí láti bá dé post tí kò lẹ́tọ̀ sí. Tó jẹ́ pé ẹni tó lẹ́tọ̀ sí gan bẹ́lẹ̀, owó tó bá ti á fi ilẹ̀ yìí ni ó fi wá dínà orin mẹ́rin tó jẹ́ pé nǹkan ló ní ẹ̀tọ́ yìí. Èèwọ̀ ni kí èèyàn máa sanwó owó báyìí o. Ẹni tó bá gba owó bẹ́ẹ̀, ó gba ọ̀ràn. Ẹni ó bá fún èèyàn náà, òun náà fún èèyàn ní nǹkan ọ̀ràn. Ọlọ́run kó ṣàánú wa o. Eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì. Ìtọ́jú ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni àyítáwì náà bákan náà. Ẹni tó ibi tí fẹ́ gbà iṣẹ́ ní ààyè náà bákan náà. Ṣùgbọ́n ẹni yìí ń wò wípé wọ́n ní kó mú wá káwọn lè bá gbà sí ibi iṣẹ́ yìí. Tí wọn ò bá sì, òun sì rí pé òun qualify fún iṣẹ́ tí wọ́n fẹ́ gbà wọn fún yìí. Tí wọn bá fi owó lẹ̀, wọn ò ní fún un lẹ́tọ̀ ọ̀hún. Ẹ̀tọ́ ẹ̀ ni wọ́n gbà síbi iṣẹ́ tí ó qualify fún yìí. Tí ó bá wá fún ọ lówó lórí ẹ̀, wọ́n gbé ẹlòmíì tó fi owó lẹ̀ tí ó lẹ́tọ̀ sí, òun ni wọ́n gbà síbẹ̀. Láti bá fi gba ẹ̀tọ́ rẹ̀ yìí, láti bá fi jẹ́ kí ọwọ́ rẹ̀ ó tẹ ẹ̀tọ́ rẹ̀ yìí, ẹ wà fún ọ lówó eléyìí báyìí pé o, ẹ má bàa dínà ẹ̀tọ́ mi fún mi tí mo mọ̀ pé mi gan lẹ́tọ̀ọ́ sí. Tó fún ọ lówó orí eléyìí báyìí,
eléyìí kò sí tó burú ń bẹ̀ fún ẹni tó fún yàn pa pé wọn kò sọ́nà míì tí ó fi lè kọ́wọ́ rẹ̀ fi lè tẹ ẹ̀tọ́ rẹ̀ yìí ju kó fi owó yìí sílẹ̀ lọ. Èèwọ̀ ní fẹ́ni tó fẹ́ gba owó yìí, àmọ́ ẹ̀tọ́ ní fẹ́ni tó fẹ́ fi gba ẹ̀tọ́ tiẹ̀, tó fẹ́ fi ṣe ó fẹ́ fi ẹ̀tọ́ tí ó yẹ pé lọ́lẹ́tọ̀ sí tí wọ́n fẹ́ gbé fún ẹni tí ó lẹ́tọ̀ sí, ó fẹ́ ná owó fún láti gba ẹ̀tọ́ tiẹ̀ àti láti gba dínà láti gbé ẹ̀tọ́ rẹ̀ fún ẹni ẹlẹ́ni. Eléyìí téèyàn bá fowó lẹ̀ fún eléyìí ò sí tó burú ń bẹ̀, ṣùgbọ́n ẹni tó bá gbà ó gba ọ̀ràn bá ń lọ. Gbogbo tí ó bẹ ti pín sí ní báyìí ọmọ ìyá mi kì wá sí pé àwọn pé mo lẹ́tọ̀ sí tó ò sì lẹ́tọ̀ sí tí wọ́n mọ̀ pé àwọn tí wọ́n wúlò jù lọ́nà bí nǹkan yìí pọ̀ wọ́n fẹ́ lọ fowó bribe wọn. Eléyìí kò dáa o, kéèyàn jìnà sí abala eléyìí o. wọ́n tó mọ̀ pé wọ́n gan mashallah tabarakallah ó lẹ́tọ̀ sí gbogbo tí wọ́n fẹ́ gbọ́ bí kíní yìí lọ, tí wọ́n bá pẹ́ tí wọ́n bá sì fi owó yìí lẹ̀ wọn ò ní jẹ́ kó gba ẹ̀tọ́ rẹ̀ yìí. tí bá fi yìí lẹ̀ nírú ṣe sí báyìí kò sí tó burú fẹ́ tó fi yìí lẹ̀, àmì tó gbà ní ọ̀dà akọ́gbà lọ́ba kó ṣàánú wa. Eléyìí ní ṣókí ọ̀rọ̀ tí ń bẹ níbi eléyìí, kọ́ wa kó ṣàánú gbogbo pátá. Allahumma salli ala Muhammadin wa sallim.